ìwé ìrere Mátíù orí karùn-ún ẹsẹ̀ ogójì. Bí ẹnìkan bá fẹ́ sùn ọ́ ní ilé ẹjọ́ tí ó sì gbà ọ́ ní èwù lọ, jọ̀wọ́ agbádá rẹ̀ fún un pẹ̀lú. Ohun tẹ́mi máa ń bá wa sọ nínú ẹsẹ̀ yìí ni pé mọ́ ìjà lágídí. Òun láti jẹ́ onírẹ̀lẹ̀ ọkàn gẹ́gẹ́ bí onígbàgbọ́. Kọ́rọ̀ bá dé ìṣẹ̀lẹ̀, kọ́rọ̀ àríyànjiyàn bá dé ìṣẹ̀lẹ̀, wá bó ṣe máa tètè parí ẹ̀. Jẹ́ onírẹ̀lẹ̀ ọkàn, jẹ́ ẹni tó ń wá àlàáfíà, ẹni tó ti lè fẹ́ parí ìjà. Kò sí ohun tá ń fagídí ṣe o. Ìjẹ̀ṣà ni mí, ọmọ Yorùbá ní Nàìjíríà. Òwe kan wà ní Ìjẹ̀ṣà, wọ́n á sọ pé agídí Ìjẹ̀ṣà ìyà ní kó ní jẹ. Mo lágídí, mi ò ní gbà, ìyà ló ń kó èèyàn jẹ. Wọn náà ni ìwé mímọ́ fẹsẹ̀ tó ń fi múlẹ̀. Ẹ̀mí agídí mo fi bú ní ayé ẹ̀, mo pàṣẹ kó jáde kúrò ní ọkàn ẹ̀. Agídí máa ń fìyà jẹ yín o. Ohun tó bá fẹ́ ṣe, gba ìmọ̀ràn. Ẹ̀mí mi ò ní gbà, mo fi bú ní ayé ẹ̀. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, kí ló ń wá lọ sílé ọlọ́pàá? Kí ló ń wá lọ sí kóòtù? Má jẹ́ kí ọ̀rọ̀ kó di ọ̀rọ̀ ọlọ́pàá kó tó wá bí o ṣe máa yanjú ẹ̀. Ohun tẹ́mi mọ́dé sọ ni pé gbà kán tẹ̀ rẹ́ ẹ jẹ, fìjà fọ́lọ́run jà. Ó gba bàtà ẹ fún léwu ẹ, ó gba aṣọ ẹ fún ní bàtà ẹ. Gbà kán rẹ́ ẹ jẹ lójú ọ̀nà, mọ́ ṣàgídí. Oríṣiríṣi ìwàkiwà ká bá ń wa mọ́tò, oríṣiríṣi agídí là ń ṣe. Ẹjọ́ jáde kúrò ní ẹ mọ́ bára yín du ọ̀nà, a mọ́ bára wa du ọ̀nà. Jẹ́ kán rẹ́ ẹ jẹ lójú ọ̀nà, jẹ́ kán gba iwájú ẹ. Ẹ̀mí ìrẹ̀lẹ̀ kó kúnnú ẹ̀ ní òní. Mo fi ẹ̀mí agídí bú, mo fẹ́ ẹ̀mí àìgbọràn bú. Láti òní lọ, ọ̀nà á jà fún ẹ. Gbogbo àwọn tí ò rò pé wọ́n ti rẹ́ ẹ jẹ, ọ̀nà á gbé ìjẹ. Ẹ̀mí máa jà fún ẹ. Gbogbo ìkónú ẹ, ẹ̀mí ọ̀run á gbà fún ẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.